Ẹ kí hallelujah, ẹ̀yin ènìyàn Ọlọ́run níbi gbogbo tẹ́ tí ń wò mí káàkiri orílẹ̀-èdè àgbáńlá ayé. Mo kí yín ní orúkọ Olúwa, lórúkọ Jésù Kristi yóò dára fún wa. Ní orúkọ Jésù, ní orúkọ Jésù, lórúkọ Jésù, Ọlọ́run tó ní ayé àtọ̀run ó ṣé o. A dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ torí pé ìwọ ni Ọlọ́run. A tún fẹ́ yí ọ̀rọ̀ rẹ wò, ẹ̀mí mímọ́ wá bá wa sọ̀rọ̀. Ìwọ tí ń ṣe ọ̀rọ̀ tìkára rẹ, wá fi ọ̀rọ̀ rẹ yé wa. Lópin gbogbo, jẹ́ ká jẹ ohun tó fẹ́ ká jẹ́, ká sì lè ní ìyè nínú rẹ̀, ní ìkẹyìn ká sì jẹ́ tirẹ̀. Lórí ta gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ̀yin ènìyàn mi, mo kí wa lẹ́ẹ̀kan sí lórúkọ Jésù Kristi Olùgbàlà. Ta fẹ́ bára wa sọ̀rọ̀ lónìí náà ni wípé ǹjẹ́ inú òdodo ara ẹni ni ò ti ń rìn. Kí ni a ti ń pè ní òdodo ara ẹni? Òdodo ara ẹni náà ni wípé kí o rí ara rẹ gẹ́gẹ́ bí ẹni tí ò ní ẹ̀ṣẹ̀ lọ́rùn. Kó rí ara rẹ gẹ́gẹ́ bí ẹni pípé jùlọ. Kó máa wo àwọn ènìyàn kan bí ẹni tí ayé wọn ti ẹ̀ ti burú báyìí pé ọ̀run àpáàdì lé àwọn ilé wọn lè jẹ́ mímọ́ mọ́. Ọlọ́run ti kó wọn sí náà rẹ́dì rárá. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Bíbélì dẹ̀ jẹ́ kó yé wa wípé nínú ìwé Jòhánù, Epísítélì Jòhánù kínní, orí ìkíní ẹsẹ̀ kẹjọ sí ẹsẹ̀ ìkẹwàá. Ṣùgbọ́n mo fẹ́ ka ẹsẹ̀ kẹwàá yẹn, ẹsẹ̀ kẹwàá yẹn sọ pé bí àwa bá wí pé àwa kò dẹ́ṣẹ̀, àwa mú lé èké, ọ̀rọ̀ rẹ̀ kò sì sí nínú wa. Tí ìwọ bá ń sọ wípé ìwọ kò ní ẹ̀ṣẹ̀, wípé gbogbo ọ̀rọ̀ tó ń gbọ́, àwọn ọ̀rọ̀ ìrònúpìwàdà, èyí ta sọ ní bí ọjọ́ díẹ̀ sẹ́yìn tó sọ wípé inú kí ni ìwọ ti ń rìn. Ọlọ́run jẹ́ Ọlọ́run ìmọ́lẹ̀, wípé ní Ọlọ́run rìn nínú Ọlọ́run kó lè rìn nínú ìmọ́lẹ̀ rẹ̀, ìmọ́lẹ̀ Kristi tó bá wò pé kì í ṣe tiẹ̀. Àbí ìta tí ẹ sọ lánàá wípé irú ìbáṣepọ̀ wo ni ìwọ ní? Ẹni ò bá ní Ọlọ́run, ìbáṣepọ̀ pẹ̀lú òkùnkùn ni ó ní. Ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú àwọn ènìyàn ẹlẹgbẹ́ rẹ̀ kò sì lè jẹ́ ìbáṣepọ̀ tó ní ìtumọ̀. Torí wípé irú Ọlọ́run, ìmọ́lẹ̀ Ọlọ́run kò sí nínú rẹ̀. Ẹ̀yin ènìyàn mi, àkókò ní fún ọ láti ronú jinlẹ̀. Má rí ara rẹ gẹ́gẹ́ bí ẹni tó mọ́. Má rí ara rẹ gẹ́gẹ́ bí ẹni tó pé jùlọ. Ṣùgbọ́n gbogbo àwọn ọ̀rọ̀ ìrònúpìwàdà tó ń jáde lọ, tó ń jáde sí ọ yìí, má fi òdiwọ̀n ìgbésí ayé rẹ̀. Má fi ronú jinlẹ̀, má fi wo ibi tó kù sí. Má fi wò wípé ìjẹ́ tí a bá ti ẹ̀ ṣí mi lọ́wọ́ iṣẹ́ báyìí, ìjẹ́ máa ti ẹ̀ bá Jésù jọba. Má fi yí ara rẹ wò ní. Kò ní ṣe pẹ̀lú iye ọjọ́ tó ta ti bí ọ nínú ìgbàgbọ́. Kò ní ṣe pẹ̀lú gbogbo iṣẹ́ ìsìn tó ti ṣe. Bí bẹ́ẹ̀, ó ń fún ọ ní àǹfààní láti máa mú ara rẹ padà bọ̀ sípò nínú Ọlọ́run ni. Nínú ìwé Epísítélì Jòhánù yẹn, orí ìkíní ẹsẹ̀ kẹsàn-án yẹn, ó sọ fún wa wípé bí àwa bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa lóòótọ́ àti olódodo ni òun láti dárí ẹ̀ṣẹ̀ wa jì wá. So sátọ̀ Ọlọ́run lọ, yóò sì dáríjì ọ́ ní orúkọ Jésù, lórúkọ Jésù yóò dára fún wa.